pẹ̀lú qaida tẹ́ gbé kalẹ̀ àtàwọn májẹ̀mú tẹ́ gbé kalẹ̀ yẹn ẹ lè ṣe ìlìzáàmù lórí àwọn al-ikhwan muslimun náà ẹni tí ó bá ra àwọn al-ikhwan muslimun náà tí ó bá rí wọn lóní bídíà ẹ fílẹ̀ mú tiẹ̀ kí mú tèmi ni ẹ jẹ́ kóhun náà mú tiẹ̀ ẹ̀yin náà mú tí èwo ni wàhálà pé àwọn tó bá ti gbà pàwọn al-ikhwan muslimun ní súnnà ni wọ́n a lè gbà fún wọn ọ̀rọ̀ ikhwan yẹn nǹkan ẹ sì múra nǹkan lórí àwọn ikhwan kí láwọn ikhwan rà ń gbà yín gan ó ń túmọ̀ sí pé báyà ẹ ní personal interest kan àbí ẹ ní interior motive kan tẹ́ fi ń takò àwọn al-ikhwan muslimun tẹ́lẹ̀ mi ọmọ tẹ́ múra kankan lórí ọ̀rọ̀ wọn sí ó yẹ kẹ́ itú kan lẹ́yìn àwọn al-ikhwan muslimun ṣe ní nǹkan tẹ́ ń gbà ń bẹ̀ ni tẹ́ fi múra kankan lórí àwọn al-ikhwan muslimun àwọn májẹ̀mú tẹ́ sì gbé kalẹ̀ kò pé lórí àwọn al-ikhwan muslimun náà kò sí náà sù àbíbò lọ́wọ́ bá rí ká sọ pé àwọn al-ikhwan muslimun ní bídíà ni wọ́n lọ́lù Kùránì bá mú wa níbo ni Ànábì sallallahu alaihi wasallam sọ pé àwọn al-ikhwan muslimun ní bídíà ni àwọn tẹ̀blígì tán sàgbà wọn fọ́dún méjì gan alánàbí ọmọ wọn rí ká mọ́ sọ ikhwan tó pá burú ni wọ́n jẹ fún tẹ̀blígì fọ́dún méjì jù wọn lọ Ànábì ó mọ̀ pé àwọn kan bẹ àwọn kan jáde nínú àlùmọ̀ wọn tán jẹ́ ikhwan bèlè tí ó wá sọ pé oníbídíà ni wọ́n kò sí násù kankan látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam kò tún sí ìjìmá kò tún sí ṣíbùlì ìjìmá ẹ sì ń ṣe ìlìzáàmù lórí àwọn al-ikhwan muslimun ẹ sì kú ń bẹ̀dọ̀ ní irú agídí burúkú wò nìyẹn. لا نجعل خلافنا في غيرنا سببا للاختلاف بيننا قاعدة شيء هو سليمة فنتشوبني بعد النظر قاعدة هو سليمة لè gbáyé without it so tí mi àti ẹbá jọ ní khilaf lórí yẹn pé mubtadi kan ṣe mubtadi ni máa fọ́sí gbogbo ẹ̀yẹn tí ó bá ti gbà pé kí ní báyìí nígbà tí ó ṣe masala ijma'iyya wala shiba ijma'iyya kò ṣe masala tí ijma wà ń bẹ̀ ó lá ń tẹnumọ́ fún wa ní ẹwọ̀rọ̀ ikhwanu tó ṣe pé ẹ̀fẹ́ ní ráfà sálàfí kan lórí ilẹ̀ ayé lónìí tó gbádùn tí ò ní ta sí wọn ẹwọ wàhálà taari Nàìjíríà lórí ẹ̀mí ẹwọ táwọn nǹkan bá wá pò tó wẹ́ pé ń táwọn àgbà fásun náà káàkiri àgbáyé sọ là ń sọ o àwọn èèyàn kan sì rí wa lọ́mọ burúkú ni nítorí pé kíni bí àwọn belong sí ikhwan àbí kíni wọ́n ta àsọ́bà fún ikhwan ẹ wọ́rọ̀ tẹ̀blígì náà tó ṣe ọmọ tó gbogbo àwọn afásun náà ayé àfẹni tí ò bá kí ń ṣe sunni lókù tó ṣe pé jẹ́ kíni. tó ti pé àwọn tẹ̀blígì náà ni kò sí ìjìmáwò lórí wọn àbí kò sí ìjìmá lórí àwọn tẹ̀blígì kò sí násù kò sí ibi tọ́lọ́wọ́ balika sọ pé àwọn tẹ̀blígì oníbídíà ni wọ́n àbúrò ìbòlọ́wọ́ balika ti sọ́nà Al-Qur'ani pé àwọn tẹ̀blígì oníbídíà ni wọ́n kò sí ibi tá Ànábì sọ pé àwọn tẹ̀blígì oníbídíà kọ́dà Ànábì ò tiẹ̀ mọ̀ pé àwọn kan bẹ̀ẹ́ jẹ́ tẹ̀blígì láyé Ànábì ò mọ̀ tẹ̀blígì rí Ọlọ́run nìkan ló mọ̀ wọn abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam tẹ̀blígì kò tiẹ̀ mọ̀ pé àwọn kan padà jáde nínú àlùmọ̀ wọn tí wọ́n mọ̀ jẹ́ tẹ̀blígì Ànábì ò mọ̀ so bèlè tá Ànábì wá sọ pé àwọn tẹ̀blígì oníbídíà ni wọ́n kò sí násù ní al-Qur'an tó sọ pé àwọn tẹ̀blígì oníbídíà ni wọ́n kò sí násù ní hadithi tó sọ pé àwọn tẹ̀blígì oníbídíà ni wọ́n kò sí ìjìmáwò lórí wọn kò tún sí ṣíbùlì ìjìmá torí pé àwọn àfáà tí wọ́n gba tẹ̀blígì oníbídíà àwọn àdákẹ́ so kí wá lẹ̀ ń sọ kí lẹ̀ ń sọ wọ́n máa ń kílẹ̀ mú pé ìjìmáwò wà lórí àwọn ikhwan mú padà ti já tàbú yẹn mo já kò sí ìjìmáwò kankan lórí àwọn ikhwan adẹ̀káwọn ẹ̀rí wá Sheikh Bakr Abu Zaid Sheikh Abdullahi ibn Jibrin wọ́n gbà pé ní bídíà àwọn al-ikhwan muslimun Sheikh Albani wọ́n gbà pé ní bídíà àwọn al-ikhwan muslimun àtàwọn àfáà mi bẹ́ ìjìmáwò wá dà lórí àwọn al-ikhwan muslimun ẹ̀yin náà sì mọ̀ pé kò sí ìjìmá nígbàtà kẹ́rì wá fún yín wọ́n wá lọ gé ọ̀rọ̀ mi nígbàtà fẹ́ sàbòsí wọ́n lọ gé ọ̀rọ̀ mi wọ́n wá gé ọ̀rọ̀ àfáwà dáadáa Abu Hatim hafidhahullahu ta'ala wa ra'ah wọ́n wá gé ọ̀rọ̀ àwọn méjèèjì wọ́n wá ní ọ̀rọ̀ wá takọ̀ra wa wọ́n láwọn tí wọ́n gé nǹkan yẹn wọ́n ní nǹkan òye wọn ni so wọ́n ní nǹkan òye wọn àìmọ̀kan dààmú wọn ni lọ́fà tán fi ń gégé kú gé bẹ́yìn kò sí ìjìmáwò kankan lórí ọ̀rọ̀ àwọn al-ikhwan muslimun ní mawulẹ̀ tara ń jẹ kódà Sayyid Qutb Hassanul Banna kò sí ìjìmáwò kankan lórí ẹ̀ so pẹ̀lú qaida tẹ́ gbé kalẹ̀ àtàwọn májẹ̀mú tẹ́ gbé kalẹ̀ yẹn ẹ lè ṣe ìlìzáàmù lórí àwọn al-ikhwan muslimun náà ẹni tí ó bá ra àwọn al-ikhwan muslimun náà tí ó bá rí wọn lóní bídíà ẹ fílẹ̀ mú tiẹ̀ kí mú tèmi ni
ẹ jẹ́ kóhun náà mú tiẹ̀ ẹ̀yin náà mú tí èwo ni wàhálà pé àwọn tó bá ti gbà pé àwọn Ikhwan Muslimun onísúnnà ni wọ́n a lè gbà fún wọn ọ̀rọ̀ Ikhwan yẹn nǹkan ẹ sì múra nǹkan lórí àwọn Ikhwan kí làwọn Ikhwan rà ń gbà yín gan ó ń túmọ̀ sí pé báyà ẹ ní personal interest kan àbí ẹ ní interior motive kan tẹ́ fi ń takò àwọn Ikhwan Muslimun tẹ́lẹ̀ mi ọmọ tẹ́ múra kankan lórí ọ̀rọ̀ wọn sí ó yẹ kẹ́ tú kan lẹ́yìn àwọn Ikhwan Muslimun ṣé ní nǹkan tẹ́ ń gbà ń bẹ̀ ni tẹ́ fi múra kankan lórí àwọn Ikhwan Muslimun àwọn májẹ̀mú tẹ́ sì gbé kalẹ̀ kò pé lórí àwọn Ikhwan Muslimun náà kò sí náà sù àbíbò lọ́wọ́ bá rí gẹ́sọ pé àwọn Ikhwan Muslimun ní bídíà ni wọ́n náà Al-Qur'an bá mú wa níbo ni Ànábì sallallahu alaihi wasallam sọ pé àwọn Ikhwan Muslimun ní bídíà ni wọ́n àwọn tẹ̀blígì tán sàgbà wọn fọ́dún méjì gan alánàbí ọmọ wọn rí ká má sọ Ikhwan tó pá burú ni wọ́n jẹ fún tẹ̀blígì fọ́dún méjì jù wọ́n lọ Ànábì ọmọ pé àwọn kan jáde nínú àlùmọ̀ àwọn tán jẹ́ Ikhwan bèlè tí ó wá sọ pé oníbídíà ni wọ́n kò sí násù kankan látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam kò tún sí ìjìmá kò tún sí ṣíbùlì ìjìmá ẹ̀sìn ṣe ìlìzáàmù lórí àwọn Ikhwan Muslimun ẹ̀sìn kú ń bẹ̀dọ̀ ní irú agídí burúkú wò nìyẹn